Yes, me, oh, doubt it. Sometimes I act like I don't know what. Oh yes, I know it so well. Oh yeah, push on making Jenny and me, oh, doubt it. Push on me go King Jenny and yes. Push on making Jenny and me, oh, doubt it. Push on me go King Jenny and yes. Sometimes you think I don't know what I'm doing. Yes, I know it so well. I just want to be wicked. I just want to come in. Push on me go Gunny and King on it. Many of you are saying that I'm so wicked, me. Many of you are saying that I'm so wicked, me. Nobody can stop me. Can you judge me and ask where I'm coming from? Don't judge me, and you cannot judge me. Oh, you can't me. Take job. 6 more. Have it. What? Lè ṣe kí ló lè ṣe mo rán ẹ ní iṣẹ́ kékeré wa ló lè ṣe kí ló lè ń bẹ̀ tí o lè ṣe tí bá rán ẹ iṣẹ́ ńlá ńkọ́. That's my boy. Bad guy, Sha. Let's talk about yourself. You're talking about your mom and your mom's phone number. I'm going to talk about her now. At least she's the one that gave birth to me. Why would I not talk about her? What are you trying to insinuate? I'm sure I'll be me. That's why I called you bad guy. But if you're no, let's bring Who do you want to become when you grow up? I would like to have power like chairman because people will serve me with their money and respect me. Logical colonial. Kí ni mo sọ ń sìn? Tí wọ́n bá jí lójú kòkòrò kí wá ní wọ̀? Ṣé o máa lọ lé mi? Ẹ kàn máa lọ. Akin. How are you? Where are you going? My mom sent me on an errand. To do what? She said I should go and give contribution money to her friend. Contribution money? Nothing from her. Is it today that she has been giving you money whenever you tell her that the money just fed her and you can't find it? You call me wicked? That I'm wicked? Oh, èmi ló ń pè ní ká o. Má worry. My what am I worry? She only nothing from her. Is it today that she has been giving you money whenever you tell her that the money just fed her and you can't find it? Don't worry, I will go and tell your mommy that all the money that has been lost in this house, we are the one that is stealing it. Kò sí wàhálà ń gbà yẹn, jẹ́ kó lọ sọ fún fúnra mi. Aki, come back here. You are working. And what are you looking at? Nothing, sorry. Sorry for yourself and sorry for your career. You will not be doing what concerns you. Only call over my own. Hey, come! You want to something? But that's Tunji. But that way they won't even pay. Ẹ wojú mi dáadáa. Look at me very well.
ẹ̀yin lè ń kọ́ mọ̀ mi ní ìkọ̀kúkọ láti ọjọ́ yìí. Ẹ gbọ́ ẹ wojú mi dáadáa. Ọjọ́ kíjọ́ tẹ bá tún pe ọmọ mi and for you anytime tí bá rí ẹ wájú wọn you are in trouble. Ẹ wo ọmọ mi dáadáa. Tó bá jẹ́ bẹ́ ṣe ń bá yé àwọn ọmọ jẹ́ nìyẹn àwọn ọmọ tèmi yàtọ̀ o. Kẹ́ máa gbọ́ sí sí yín and ọjọ́ tẹ bá tún pè é ọjọ́ kọjọ́ tẹ bá pè é tí bá rí wájú yín ayé yín bàjẹ́ lọ́jọ́ yẹn ó yá go inside now. Idiot. Just go inside. Watch my business. So you know don't told him to get the big money for his mother contribution. Shut up, Jare! Shut up! You self mind your business. I will slap you. Magba ojú ẹ. Sọ̀bọ̀lé yọ̀ké. That's what you say anything. Ọ̀dẹ̀ ojú olóòtú. Nígbà tí gbogbo tó ń lọ́nà ẹ̀kọ́ ẹ̀ ní skul ní ẹ̀bẹ̀ yóò fẹ́ gbogbo ìlú ní skul. Mo fọ́ kóló mi ni. Akin wọ́n tó jẹ́ pé o lè tọ́jú owó gbogbo owó tó bá rí bá òun náà nàkúnà wọ́n tó mọ. Jọ̀ọ́ dákẹ́ jàre. Ṣé tí bá náwó gbogbo ìgbà tí bá dẹ̀ ti náwó wa dẹ̀ máa ránjú ṣé wọ́n ló lówó ni. Ìrajà máa lọ má bínú. Mi ò lọ. Kí ló ń ṣe ẹ́? Jẹ́ àmà lọ ṣọ́nà wọn bẹ́ẹ̀. Mi ò lọ ṣé dáná kájọ rí papọ̀. Ọ̀nà líle mi ò lọ jẹ́ ìgbàna bí kí n máa lọ tèmi mi ò lọ. Akin ó burú ṣá. Akin má pa mí torí Ọlọ́run. Tó bá ti ṣàánú mi ṣàánú ààrẹ. Ìwọ ni lánàá. Ìwọ ni lẹ́ni bẹ́kún àpọ̀kọjá Akin. Ṣàánú mi. Má jẹ́ kí ọ̀rọ̀ ẹbí bàbá ẹ kó ṣe mọ́ mi lára. Wọ́n ti kúkú sọ pé mo máa mú ẹ wá bẹ̀ wọ́n ni. Akin ṣàánú mi. Má jẹ́ kó ọ̀rọ̀ wọn kó padà ṣe mọ́ mi lára Akin. Má jẹ́ kó fi mí ṣe yẹ̀yẹ́. Mami ẹ jọ̀ọ́ èṣù ló tì mí. Jọ̀ọ́ tí bá ti ní mi ò ní ṣe kíní ẹ mọ èṣù ló máa tì mí gbé kí lọ jí nǹkan yẹn ẹ jọ̀ọ́ ọkùnrin mi náà kí n máa ṣe mami. Akin iṣẹ́ èṣù kọ́ o. Iṣẹ́ èṣù kọ́ o Akin. Ojú kòkòrò ló ń pa ẹ́ o. Ojú kòkòrò ló ń kó bẹ́ẹ̀ lọ Akin. O lámójú kúrò pínpín. Gbogbo nǹkan tó bá ti rí ló fẹ́ máa mú. Akin ṣàánú mi. Akin gbogbo nǹkan tí mọ́mí ẹ̀ sọ pátá gbogbo ẹ̀ ni mo gbọ́. Akin báwo ló ṣe ń ṣe báyìí? Ṣó fẹ́ kó rọ̀ àwọn ẹbí dádì ẹ̀ kó ṣe lórí ẹ̀ ni? Ò dé ṣàánú ìyá yìí. Ẹ bá mi sọ fún o. Ẹ bá mi bí nǹkan tí mo ṣe fún gógó kókó tí ò jẹ́ kí n ní sinmi. Ẹjọ́ má bínú ẹjọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ èṣù lọ́wọ́ ló tì mí. Ṣé ìgbọ́? Ẹ bá mi bá kí sọ̀rọ̀ kó má pa mí. Ọ̀rọ̀ yìí ti lágbára ju ẹ bá mi bá kí sọ̀rọ̀. Èmi Akin àdúrà náà la máa gbà báyìí o. Ṣùgbọ́n Akin ìwọ náà máa gbọ́ràn. Máa gbọ́ràn. Wàá lè ti pọ̀ jù kí ló dé? Ẹjọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ ẹ dáríjì mi ẹjọ́. Kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ iṣẹ́ èṣù ni ṣá. Iṣẹ́ èṣù ni. Dọ́dá ó ti bá. Akin ṣó ń gbọ́rọ̀ ṣé tí ẹ ń gbọ́rọ̀ ọjọ́ tí bá tún gbóǹpò wùwàkíwà wàá rí nǹkan tí máa ṣe fún ẹ lọ́jọ́ yẹn. Kí ló dé ṣó fẹ́ pa mọ́mí ẹ̀ ni. Ẹ bá mi bẹ̀. Bó ṣe ń sọ nìyẹn mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ó sún mi. Ọlọ́run ò lè ṣàánú mi torí ọmọ rẹ̀. Ìnira ipò. Akin dìde. Akin kò yẹ bó ṣe ṣe mí fún mi lómi dìde. Má fi bọ́ mi mo fẹ́ mú mi. Ìnira ipò. Akin dáhùn fún mi lómi o. Wọ́n lọ́wọ́ ṣe mí o. Akin ló pẹ́. Akin.
kẹlẹ́ bá yín pé nọ́ọ̀sì wá ni ẹ máa ń. lórí àkí tó bá ṣe lókun lè pa tí kò di àárọ̀ la. ẹ sáré lọ má lo àkí. Àkí. Ṣàánú mi. Àkí. Hey. Wahala for who no get fusion. Am I wasting my time here or I'm just disgusting my entire family? I don't know. You rather si wo ni sawara community na. Ẹ gbà ká lọ́rùn wa fún wa ní uniform. Láì sọ fún secondary school student. Nísìn, ìbọn ti wá bàjẹ́ báyìí. Ẹ̀tù kan ti kán. Ó kẹyọ kan lọ́wọ́ Sàkárì ìyàwó. Wọ́n ti fi rẹ̀ kó guide lọ́wájú. Èmi dúró bí báyìí mò ń kàwé wọn. Ẹjọ́ tó lè bá yọ sí mi ṣe owó wọn mo fẹ́ fi guide. Wọ́n máa ti lose guide o. Sàkárì ìyàwó dẹ̀kẹ̀rẹ̀ ó lọ ìlú Àìdé wèrè o come back. Ọlọ́mọ yẹn kára burú. If anybody attack me now, I will just live my life. I reject RIP. Over my dead body, I'm working for my unborn generation here. Showing people that are sleeping and get paid at the end of the month. Sakario! Hey! Bàbá sì wí táì wí tó bá dé nìsín yóò máa pariwo sọ̀rọ̀ sókè ni ṣé ní sọ̀rọ̀ sókè tó báyìí sọ̀rọ̀ sókè wèrè ni ó máa pariwo wíìsì wèrè Sakario! Owó òun kò ṣeé ná kò ṣeé fi ṣe give away kò sì ṣe tú dànù àfi bí iyọ̀ ẹni tó bá mú òun fẹ̀ nìkan ló lè mú dání mo ṣe mú dání ìkòyó ẹ̀sùn apọ́nrọ́gùdé oníkòyó bí abọ́jọ́ gbogbo bí òbí owó òun bí mo kó fún girlfriend mi báyìí ó kórìí bó bá àwọn family house yẹn owó òun àwọn ìwọ olóògùn tí mo sì jẹ ilé tó pojú fún ní ti ń danú rú èyí sì forí adé ṣe sí ná ìbá ní kí n kówó ohun kí n lọ lè fi tọ́lẹ́ẹ̀tì. Gbàgbé mo gbàgbé fún gbàgbé tókè jù gàmbàrí tó gbàǹkà òyìnbó takọ́tọ̀ ìgbà ń pàkítọ̀ ẹ̀bá ńlá mi ló ẹ̀bà ibi náà rí sí. No, don't get it twisted. Don't dance again. Olóyìnbó kọ́ àwọn ọmọ tó tiẹ̀ mọ́ ń lọ club. Ká má forí family plan ni wọn ká má forí wọn kọ̀ọ̀kan. Ẹ bá kó wọn. I'm less concerned. You are gonna lose your entire family. Come here now. Adúrú prayer táwọn ọmọ sì mi máa ń ṣe. Ayé ò gbọdọ̀ rídìí ọmọ mi. Tí bá wá bọ́ level sí bí táwọn ọmọ tó ń bọ̀ láti club tó bá rí bọ́m̀bọ̀m mi ńkọ́. How am I going to explain that for the whole community? Come here now. Good day. Sakario! Olúwa ò dúpẹ́ o lẹ́bù olórúdé òun ló ya òrì jù àbígbà tí mo kọ́ ara mi sì wà lẹ́pẹ́ láì làágùn nobody will say where are you coming from where are you doing this. Come here now. Ẹni mi ló pa mí o kí definitely something is fishy something. Kíní kan fíṣì yàtí wọ́n ti kówó ẹ̀ bọ́ra
ẹni yẹn sì kó bá unborn generation rẹ̀. Ilé tó bá kówó ìwọ láì mọ òun fẹ́ orí mú ṣẹlẹ̀ ń bẹ̀ ó ti di owó ẹ bọ́lá. Ṣé yẹn kọjá ni? I trust Sakari Yahoo. We got significant time that we. Sakari Yahoo! Yasin Ojo ló gbowó yìí. Ṣé bí wàá office lẹ́tí ń kówó? Kí ni àti wá lórí bẹ́ẹ̀sì? You stole owó ẹ̀ bọ́ra. Ó ti kó bá anaconda. Ṣé bí anaconda ni? Yasin tó wáyé pé woman being ló jí hereditary. The transmission from parent to their young ones. Ẹ sì transfer olè láti. Don't let me judge people from long distance. As I don't judge Pepe from Larrytv. I don't have to judge Pepe. Ṣé yàn ló jí kínní ní àbẹ́ bọ́ra? If that should be the case, tó bá yẹ pé bọ́ra ló kówó ẹbọra ń jayé ẹbọra ni ẹbọ tó bá jẹ́ pé woman being ni, I'm sorry. I need to find Sakari out. Something is Many of you are saying that I'm so wicked, me. Many of you are saying that I'm so wicked, me. Nobody can stop me. Can you judge me and ask where I'm coming from? Don't judge me, and you cannot judge me, you got me. Ọmọ ẹ̀sọ́ ọ̀nì pẹ́ dúdú ọlọ́mọ òjò gbogbo ohun tí ẹ ń rí pátá gbogbo ẹ máa ló yé mi. Let me do my worst you, I'ma do your worst. Jẹ́ni bàbá bábí rẹ̀ kó máa bọ̀ torí pé tèmi yé mi bí tí mo rìn sẹ́yìn lè rìn débẹ̀. You better stop doubting what I can do, I can kill you. If I kill you, will stop me? Agbára pọ̀ ju tó ṣá ní mí.